وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضح عن سري إلهي بينهم وكن لي يا مولاي في موقف الحشر وكن لي يا مولاي في موقف الحشر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. Àdúpẹ́ fún Ọlọ́run, àtọrọkẹ́ fún Ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run àtọlọ́run kọ́lọ́run kó bá mú bá Ànábì àti gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn náà tá ń gbìyànjú láti tẹ̀lé wọn tí ó fi dijọ́ gbéǹde al-qiyama. Àdúpẹ́ fún Ọlọ́run ọba tó tún ṣe ní ọ̀rùn fún wa láti tún pàdé lónìí. Kọ́lọ́run mọ́sà jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa ká bá níbi tí ó ti lérè àwa tá ń wí àtẹ̀yìntẹ̀ ń gbọ́. Kọ́lọ́run kó ṣe wá lẹ́san ní ayé ń bí àti níjọ́ gbéǹde al-qiyama. Ní àìnígba lásìkò lónìí, níta àkọ́kọ́ máa ń ṣe òun náà ní ká ṣàdúà fún àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò wa. Kọ́lọ́run kó bá wa ṣàlékún dáadáa fún wọn. Gbogbo orí ayé àti al-qiyama kọ́lọ́run kó bá wa ṣe fún wọn. Kọ́lọ́run jẹ́ kí wọ́n bá níbi tí yóò ti dùn mọ́ wọn náà níjọ́ gbéǹde al-qiyama. Tó yẹ pé àbámọ̀ tí wọ́n tún máa ṣe ni pé ìbá tún wọ̀ kí n tún ṣe jù báyìí lọ. Wala la ilaha illallah. Àwọn òbí wọn méjèèjì tá máa ń ṣàdúrà fún ní gbogbo wa. Kọ́lọ́run kó máa sábà kẹ́ wọn. Kọ́lọ́run kó bá wa ṣe wọ́n lẹ́ni àlùjánnà. Gbogbo ọ̀nà tẹ́nì kọ̀ọ̀kan wa náà tá a gbà lókù ní al-qiyama. Kọ́lọ́run sábà wa kẹ́ gbogbo wọn papọ̀. Ní ìtẹ̀síwájú pẹ̀lú tíra tá ń ka tíra Bulughul Maram min Adillatil Ahkam Kitabun Nikah, àti bá àwọn àlàyé tá ń ṣe lórí àwọn hadisi ọlọ́kan ọ̀jọ̀kan nínú tíra yìí àti bá dé ibi tá ti ń sọ̀rọ̀ nípa muta'a, àwọn hadisi tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ lórí muta'a lọ́sẹ̀ tó kọjá lọ. Hadisi tí a kà òun náà ni hadisi tí ń fún wa ní làbárì nípa pé muta'a, temporary marriage tí ò ní wà permanent. Lákọ̀ọ́kọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kọ́kọ́ gba àwọn èèyàn láàyè pé kí wọ́n máa ṣe torí condition wọn ní táìmù yẹn. Àwọn gbà tó padà yá Ànábì sọ pé ká máa ṣe mọ́. So àwọn afáwa Sheikh Saad Sarumi àwọn náà ni wọ́n bá wa bá àlàyé náà lọ. Ká farabalẹ̀ ká lè continue. Dápẹ́ a bẹ̀rẹ̀ hadith yẹn àti parí rẹ̀. Then àfáwa tí wọ́n gba hadith yẹn wá ẹ fún wa ní profile wọn. Gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe pé ká sọ̀rọ̀ nípa sàábé tó gba hadith wa. Dápẹ́ tí sọ̀rọ̀ nípa sàábé tí wọ́n gba hadith wa. Ẹ bá wa sọ̀rọ̀ nípa wọn. Ẹ sì tún bá wa ṣe àlàyé nípa àwọn ibi tó kù níbi hadith yẹn tá àti mẹ́nu dé. Kọ́lọ́run kó bá ṣe ní ìrọ̀rùn fún yín. Ní second segment ẹ má jẹ́ ká gbàgbé àfáwà Abdulsalam Aladodo àwọn náà ti wà ní studio pẹ̀lú wa tó ń bá wa continue àlàyé tí wọ́n ń ṣe lórí ìwé halal sex and intimacy. Kọ́lọ́run kó ṣe ní ìrọ̀rùn. Bismillah. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah
وعلى آله وصحبه وبعد. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى أبركم وبركاته. الله وبا أي الله وبا تولاري يتمسفون أن محمد صلى الله عليه وآله وسلم في الملأ الأعلى عند الملائكة يعني بيتوقع لهم ملائكة كلهم بمبان أن محمد صلى الله عليه وسلم. أسيقوا بوا صلاتكم بوا الصحابة كم بوا تابعين كم بوا تابع التابعين أسيقوا بوا متمتع لمنا أن محمد صلى الله عليه وآله وسلم في جوجو القيامة آمين. lónìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó a máa tẹ̀síwájú níbi bí ká sọ pé a mú àdéhùn wa ṣàṣẹ nípa pé àwọn ibi tó gba hadith wa tó pé pẹ̀lú ògbọ́lọ́ pẹ̀lú ní a sọ̀rọ̀ nípa ìwọ̀n sọ wá ṣàlàyé ìsìtàn wọn ní sókè pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run subhanahu wa ta'ala a sì gẹ́gẹ́ bí ṣe sí wa Ọlọ́run subhanahu wa ta'ala kó jẹ́ àtọ̀nà wa ó gbà ní ìbádà fún wa wátàwọn wí àti àwa tí أبو في جوجو القيامة آمين يا الله. تو أنتم بحديثنا بسم الله الرحمن الرحيم أن سلمة بن الأقوى رضي الله تعالى عنه قال رخص رسول الله صلى الله عليه وسلم عام الفتح. رخص رسول الله صلى الله عليه وسلم عام الفتح المتعة عام العوتوس عن المتعة 3 أيام ثم نهى عنها رواه مسلم. أفوى سلمة بن الأقوى رضي الله تعالى عنه إنه صحابة محمد صلى الله عليه وآله وسلم إنه أتسبي àwọn onímọ̀ ni wọ́n pé wọ́n wà nínú àwọn tẹ́sí kódà wọ́n wà tí wọ́n bá Ànábì sallallahu alaihi wasallam bíyàtò Ridwan so wọ́n wà lábẹ́ tí wọ́n wà ní pé yubayyi'unaka tahta ash-shajara àwọn tẹ́sí pé wọ́n bá Ànábì ṣe bay'a lọ́jọ́ sulhu Hudaybiyah nígbà tó wà lábẹ́ igi Ridwan so igi yẹn wọ́n pè bay'a ní bay'atu Ridwan so lábẹ́ igi yẹn tahta ash-shajara lábẹ́ igi yẹn so wọ́n àwọn ẹni tán sọ sábà sọ lùkọ́ ọjọ́ kan náà ó kọ́ náà ni sábà sọ lùkọ́ ibn Amr ibn Sinan al-Ansari nígbà náà àwọn Ansar náà wọ́n tábà náà Muhammad sallallahu alaihi wasallam ní àlejò ní ìlú Madina iná ni wọ́n wà bákan náà wá ní wọ́n tún jẹ́ kan náà àwọn fursanu sahaba àwọn ẹni pé mi pé àwọn anasijako wọ́n tún mẹ́sí gùn dáadáa wọ́n mọ́lẹ̀ wọ́n anasijaku so wọ́n mẹ́sí gùn bá tó kankan tó fi ẹ̀sìn jagun náà so ọlọ́run fún wọn kẹwọn bí i aspect wọn náà so ẹgbẹ́ tó wọ́n mẹ́sí gùn dáadáa kò síbi tí ò lè ti lò bá tún wá dé bó tún wà lé eré ẹ̀sìn ní ojú ogun ẹ̀tọ́ bá pé orí akẹsìn làmọ́lẹ̀ so kọ́dà lówó wọn tún máa ń ní màhárọ̀ ní pé ẹ̀sìn gẹ́gọ́ sí kí ni o yóò máa bọ̀ fún wọn yóò máa tẹ́ ọ̀tún máa ti tì í sí báyìí mọ̀ lọ ni then àwọn ọ̀tá wọn gan àwọn ẹ̀sìn kọ́dà àwọn tó máa ní máa rẹ̀ pé wọ́n tó kọ ẹ̀sìn níjà ẹ̀sìn náà tó máa ń tẹ́ pé àbá ó lè fi ẹsẹ̀ rẹ̀ kó fi gbá ọ̀tá ìsìlámù fi gbá ní ojú àbí kó kó eruku so tẹ́ pé eruku yẹn ní ó sì kí ni yóò bo gbogbo àwọn ọ̀tá tó ń jọ ń jà wọn yóò fi rí mú mọ́lẹ̀ láti yóò kàn fún ní kí ni yóò kàn fún ní ìdání so pé inú àwọn fòsánù ni àwọn anasijako iná ni afáwa sábàtú nínú al-Aqwa náà sábàtú nínú Muhammad sallallahu alaihi wasallam bákan náà tó wọ́n wa min ulama'ihim sí tí mo kà yàrá bidayat wan nihaya afáwa imamu Ibn Kathir rahimahullah ta'ala ìbẹ̀ láti rí ọ̀rọ̀ afáwa Kathir radiyallahu ta'ala rahimahullah ta'ala láti rí wọ́n ni wa min ulama'ihim wa min ulama'i sahaba nínú àwọn afá ńláńlá náà àwọn sọ̀hábà iná ni wọ́n tó wà. tó mú pé wọn kàn dúró lásán wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi gan-an. èmi sáà ti mọ ogun jà. wọ́n tó kẹ́kọ̀ọ́ sí. kéwú ò jẹ́ kankan lọ́dọ̀ tèmi. ọ̀dà mo ní lónìí pẹ̀lú ìyọ̀n lọ́rọ̀ bá nínú àwọn nǹkan tí mo rí pé yóò tún ní di kí n dákọ̀ nínú àwọn hadith tán gbà wá tó yẹ kó mọ̀ pé yóò wúlò fún àlùmọ́ tó yẹ kó ní í ṣe pẹ̀lú tébù ní mo pé yín ọ̀ include rẹ̀ níwọ̀nba tàbí pé inú àwọn àfa àwọn sọ̀hábé kódà nínú àwọn tó tún jẹ́ àwọn àtẹ̀bá táwọn náà mọ̀ nípa tébù iná làwọn náà tó wà. so wọ́n ní Muhammad sallallahu alaihi wasallam wọ́n rán àwọn kan wọ́n rán wọn lọ síbi kan so bàtí wọ́n yàrá ọ̀pọ̀lọpọ̀ wọn dé wọ́n sàdé wọ́n padà gbé àárẹ̀ dé
bàtí wọ́n gbé ààrẹ dé ikùn wọn wú. So Salamatu bin Akwa ni pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní ọmọ ọ̀dọ̀ kan tó ń pè ní Yasar nínú àwọn ẹrú kan tó ń pè ní Yasar nínú àwọn ẹrú Ànábì nǹkan jẹ́ Yasar nínú wọn. So wọ́n ní Salamatu bin Akwa ni pé kí wọ́n máa fún wọn ní wàrà ràkúnmí mímu. Àwọn tó gbọ́ àwọn tí wọ́n ikùn wọn ti wú yẹn wọ́n dẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní mu àwọn ràkúnmí mímu Ọlọ́run sì lọ sábàbí kìíní sábàbí aláfẹ̀sì dé ikùn wọn sì fà. Ìpínlẹ̀ pé ẹ pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ lónìí lóòótọ́ ẹ bá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwòsàn àwọn àárẹ̀ tí máa ń jẹ́ àárẹ̀ tí máa ń jẹ́ àárẹ̀ lóhùn ní ẹ̀bá rírà wà rárá nǹkan mi ọlọ́ọ̀bá màlíkọ́lá ẹ máa ń lò sábà bí àlàáfíà tààrà fún ìpínlẹ̀ àwọn tó jẹ́ tí bùn nábàáyé. àwa náà lè máa lò. a lè máa lò. pé ìwádìí àpé nǹkan ní kíkan sí nínú ní nǹkan sí nínú tó pé lábára ní ẹ̀bá bẹ̀rẹ̀ sí nínú wàrà nǹkan mi ọlọ́ọ̀ máa ń lò sábà bí ìwòsàn ńláńlá. So àfáwà Salamatu bin Akwa nínú àwọn tó jẹ́ àwọn àfá nínú àwọn sàhábà ní Muhammad sallallahu alaihi wasallam iná ni wọ́n wá. Bákan náà wá ní wọ́n ní kana yufti bil Madina kódà wọn nínú àwọn àfá tó máa ń ṣe fatwa nínú Masjid Nabawi. Ọ̀tọ̀ ní kéèyàn já àfá ọ̀tọ̀ tún ni pé wọ́n tún gba ọ̀rọ̀ rẹ̀ wọlé. Ó tún jẹ́ pé tún alábàá pé àlíyà àlìftá gbogbo ẹ̀yàn náà kọ́ ni máa ń lè ṣe fatwa bọ̀ ẹ̀sìn. Nígbà ayé pa àwọn àfá yìí wọ́n mẹ́fà àfá àwọn ó lékè nǹkan ìjà àfá àwọn ó kẹ̀kí náà ni fi sáfà kékeré náà àfá àwọn náà sábà ní Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n tọ̀ walahu mashahid ma'rufa wọ́n dà wọ́n ní àwọn àyè tẹ́ pé wọ́n ti já ogun nígbà wọ́n jagun náà bí ogun báyìí wọ́n lọ bẹ́ẹ̀ ogun báyìí wọ́n lọ bẹ́ẹ̀ tẹ́ pé àwọn onímọ̀ mọ̀ yìí pé nínú ìtàn pé nínú àwọn tó jẹ́ pé wọ́n jáde pẹ̀lú ọ̀nà Muhammad sallallahu alaihi wasallam lọ sójú ogun inú rẹ̀ làwọn náà wà. Wọ́n dà wọ́n sọ níbi pé àwọn ogun méje àwọn jẹ́ pẹ̀lú ọ̀nà Muhammad sallallahu alaihi wasallam ogun méje ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn jẹ́ pẹ̀lú ọ̀nà Muhammad sallallahu alaihi wasallam tó naam ogun mẹ́sàn-án asafullah. Wọ́n ní gasawtu ma'a rasulillahi sallallahu alaihi wasallam sab'a ghasawatin náà wọ́n lè kẹ́ bá pé sab'a ghasawatin ogun méje lónìí. tó wọ́n ní وقعدت فيما يبعث من البعوث 9 غزوات náà àwọn ọjàgun méjì gangan náà àwọn tó wá gbìyànjú dé pé ẹ lọ báyìí ẹ lọ já ogun mẹ́sàn-án lè yún ní pé tó pé Abubakar Siddiq radiyallahu ta'ala ni wọ́n fi pé ẹ tẹ̀lé wọn lọ àmọ́ Abubakar kò máa jẹ́ àmírù agbóyé pé aláwọ̀ kan tó mọ̀ sọ pé wọ́n nínú àwọn tí wọ́n jẹ ogun mélòó méje ìkan wọn tó pàdé bí gbé wọn sì jẹ́ pé ẹ lọ báyìí tó pé wọ́n yá Abubakar ò sí kí ni ìwọ lọ jẹ́ sí pé pẹ̀lú àná Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní méje wọn ẹ Abubakar ìwọ lọ kó lídìí wọn èyí wọn jẹ́ mẹ́sàn-án bẹ́ẹ̀. so ọkọ tí mo fi máa yẹ bá a fún ní al-bu'uth 9 ghazawat. pé àwọn eléyìí wọ́n fojú wọn wí náà fẹ́ sìn. wọ́n ní àlẹ́ ìnáwó tán ní Abubakar. ẹ̀sìn táwọn ń gbádùn nísìn. àwọn èyí wọ́n fara jì fún ìsìláàmù wọ́n dààmú so wọn kọ́ kẹ́mi wọ́n ṣe kí ni kọ́ tán torí ẹ̀sìn Ọlọ́run. wọ́n ní bàbá rọ̀ tán Usama ibn Zayd ogun mi mẹ́ta pàdé bí ọ̀dọ́ tó pé àwọn níbi ní ọyá Usama ibn Zayd wọ́n ní ó jẹ́ àmír ogun òun tó ń lọ yìí wọn yìí ni wọ́n papọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ sí Abubakar ọ̀tọ̀ tí Usama ibn Zayd ń bẹ tó lọ bẹ́ẹ̀ òun náà kà tí wọ́n jẹ́ kí ni tí wọ́n jẹ́ mẹ́sàn-án lọ́tọ̀ àmọ́ pé yàrá lọ jagun pẹ̀lú àná Muhammad pé ànábì wà ń bẹ lójú ogun kèmí náà ń bẹ méje ni àmọ́ pé kì í ṣe ọmọ kékeré nínú àwọn sàábì ànábì tó jẹ́ jagunjagun ni. So bákan náà a sọ pé asọ́lẹ̀ pé nínú àwọn tó pé wọ́n jẹ́ kí ni nínú àwọn tó ń ṣe ìfta àbí ọ̀pọ̀ ni nínú sọ̀rọ̀ ọlọ́wà fún àpá náà ní ẹ̀mí gbogbo ni wọ́n bá tó wọ́n ní pé wọ́n já wáza 70 sana wọ́n kọjá 70 years so wọ́n kọjá 70 years kọjá ọlọ́run tó ń sèkìtọ̀ wọn bá sọ́dọ̀ ni so wọ́n kọjá 70 years ní wọ́n lò láyé bí 70 something years náà lò láyé wọ́n fi ní tó alhamdulillah àtúkótó ẹlẹ́kùn wa mú ẹrù rẹ̀ lọ kọ́ bá kẹ́ afáwa Sabata bin Akwa radiyallahu ta'ala ní kọ́ bá yọrọ sí wọn àmín. So eléyìí ni sókè tí mo pé ká fi sọ̀rọ̀ nípa afáwa ńlá yìí lónìí kọ́ bá yọrọ sí wọn àmín. Náà àwọn sọ̀rọ̀ nípa nakaha al-mut'a ṣáà rí pé hadith tó tẹ̀lé nípa al-mut'a Ali ibn Abi Talib ló gbà wá radiyallahu ta'ala anhu tó náà sì sọ pé ẹ̀wọ̀n náà lábẹ́ka olówó àmì ẹ̀fẹ́ pé
نهى النبي صلى الله عليه وسلم عن المتعة النبي صلى الله عليه وسلم علي بابا gangan pé ànábì Muhammad صلى الله عليه وسلم ó kọ̀ fún wa nípa nìkáhù المتعة. وعن علي رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن المتعة عام خيبر متفق عليه. حديث yẹn bẹnu sahih Bukhari bẹnu sahih Muslim nípa ànábì Muhammad Ali sọ pé ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n kọ̀ fún àwọn nípa tí wọ́n pè ní al-mut'a. So pé kéèyàn máa ní à ń fẹ́ obìnrin káwọn ní pé mo fẹ́ gbádùn ní ara rẹ̀ fún ìgbà kan fún àsìkò ká tún padà láti kọ̀ kalẹ̀. ká tún pé tó a tún fẹ́ wálẹ̀. So eléyìí wọ́n ní Ali sọ pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ọkọ̀ fún wa tó yẹ pé ìbá wálé yẹn ń tẹ̀lé Ali ní Abi Talib radiyallahu ta'ala anhu pé gbọ́dọ̀ ọmọlẹ́yìn rẹ̀ ní kò fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ báwọn ṣe àti máa ń sọ. ẹni tó bá òun náà wá gba àdìsí wáyé kí ló dé tó wọn lè lélẹ̀. mọ́tà àwọn náà wá múra sí. òun sọ wọn apáni Muhammad sallallahu alaihi wasallam ó sì kíni o. kọ́lá àwọn lè sọ pé àdìsí wọn lálàáfíà. ẹni tó wí náà nù. ẹni tó kù sí nǹkan tó máa ń lálàáfíà kódà wọn ní Kùránì gan pé lọ́dọ̀ tí wọn ẹnu wọn lọ́wọ́. ṣùgbọ́n àwọn ṣe rí nù wọ́n wá nǹkan kan tó ṣàfihàn nípa pé àwọn onímọ̀ sọ pé ìpìlẹ̀ wọn tẹ̀tẹ̀lẹ̀ ìwọ náà ni ìpìlẹ̀ wọn ìwọ ni so dáhùn pé báyìí bẹ́ẹ̀ yẹn ìpínlẹ̀ àfi ọ́ sí ẹ̀sìn. ojú ọ̀nà tí ṣe àdó lélé tẹ́lẹ̀ náà ojú ọ̀nà ọ̀rọ̀ náà ni. so wọ́n dà ní wọ́n níbi kí ni o wọ́n dà iná ni wọ́n táwọn sọ̀rọ̀ nípa kí ni náà wọ́n nípa yọ. so pé Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu gbà pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó kọ̀ fún wa nípa al-mut'a. kọ́lá mi jẹ́ náà tó sọ gan wọ́n tó ní pé wal-humul aliyya الحمى العالية النبي توقف ويكي أنا رانكومي أيما الحمى العالية زبرة كتا كتا اللي كتا كتا اللي domestic donkey زبرة نيه يكون donkey أبي domestic donkey yes الزبرة العالية ni oni omulahaliya wọn lèyàn lè jẹ olórí àdúsọpẹ yóò jẹ àlàálí níṣẹlá tí máa ń fi pàtàkì tí máa ń jẹ white and blue white and black yẹ níṣẹlá sílámù àlàálí nìyẹn so bàtà níbi ń kọ al-mut'a ànábì kọ ó kọ kẹtẹkẹtẹ ilé ọkọ papọ̀ mọ́ ẹgbẹ́ mi pé inú àwọn tánàbí ṣe léèwọ̀ papọ̀ nínú hadith yẹn so mut'a mẹ́mbẹ́ bákan náà rẹ wá ní al-humul ahliya kẹtẹkẹtẹ ilé nípa àdìsí wa ń bẹ lọ́tọ̀ pé kẹtẹkẹtẹ ẹgbó tí ń ṣe zebra yẹn aláàlí ni kí yẹn ṣe kí ni kí yẹn jẹ yẹn ní pé táwọn sọ̀rọ̀ nípa al-mut'a nítorí pé mùsùlùmí bọ̀ lọ sí kí ni tó bọ̀ lọ kí yẹn jìnà sí. kí yẹn náà tó wá tó kó tẹ́tẹ́lẹ̀ wọ́n padà wá sáwọn pé àwọn náà wọ́n gbà wáyé padà Muhammad sọ pé aláàlí ń tẹ́tẹ́lẹ̀ kálukú padà wá sọ pé kí ni wọ́n padà ń kó mẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n padà ń ṣe kíni wọ́n padà ń kú lórí rẹ̀ nítorí gbà pé wọ́n ti padà pẹ́ náà ó padà ṣe kíni ó ṣe ní haram wípé al-mut'a so àwọn onímọ̀ báyá kákan wo àwọn ọ̀rọ̀ kan tí àwọn onímọ̀ ṣàlàyé nípa rẹ̀ so a pé ìjọ yẹn gẹ̀gbà tánàbí sallallahu alaihi wasallam ní ọdún tánàbí sọ dìwọ̀ gan asọ́njú ní náà wọ́n náà ní amul fatihi عام الفتح هنا ممكن عام أوتوس عارفين هنا ممكن عام أوتوس هنا عام الفتح جانب السي فتح مكة أنا محمد صلى الله عليه وسلم سيني إنه كتب في مسلمين بلو جنسيني بعمل تو لي بي هاي عارفين عادة تله يقول لنا نبي أنا محمد صلى الله عليه وسلم وسلا لا اللي àṣàlàyé yẹn náà ń jọjọ pé tó pé kí ni ànábì wò pé àwọn èèyàn bùkátà sí pé kan súnmọ́ obìnrin so pé wọ́n ti jáde lọ sójú ogun fi sabilillah so wọ́n rí pé gẹ́gẹ́ bí ọ̀yọ́ mi ènìyàn tuntun wà pé wọ́n máa bọ́ sí zina ànábì sallallahu alaihi wasallam ẹ ò ṣe kí ni o ẹ máa so ẹ̀ẹ́dẹ́gbà ẹni tó bá wù yín kálukú ṣe kí ni ẹ bá sọ̀rọ̀ ẹ so igi so lára ara yẹn sọ̀rọ̀ lára yín ẹ̀fẹ́ lọ́nà láàrin yóò bá wọlé wọ́n sì yá ẹsẹ kìíní wọ́n sì bẹ́ẹ̀ lọ pàtó padà yánà Muhammad sallallahu alaihi wasallam padà wá sí kìíní o padà wá harọ́mà rẹ̀ so èyí ò ní àdìsí Ibn Abbas tó yà àwọn sọ pé aláàlí ni wọ́n ti wá pé ọ̀tọ̀ sẹ́kẹ́ǹsì pàtó padà ó sì padà di pé
Ànábì sallallahu alaihi wasallam àti wá kó kíní yẹn fún wa nípa àfihàn rí ọ̀rọ̀ Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu tó ti sọ pé Ànábì kó fún wa. Bákan náà wá ní Ibn Abbas náà padà á tún wá kúrò lórí iná ń pè ní al-mut'a. So ọwọ́ jẹ́ pé tàbá wò lónìí ó bí ọjẹ́ bí ò ní nǹkan gbòógì gan tó pa àwọn ṣe à tí wọ́n ṣe pé ní tí wọ́n mú gẹ́gẹ́ bí ọ̀nà tó pé kí ni a rí pé ìzìnà yẹn so tí nǹkan bá ti jẹ́ bí nǹkan bí ìzìnà kó bá jẹ́ pé tó ṣe pẹ̀lú obìnrin pẹ̀lú ayéṣẹ́ kò sí tó fi yàtọ̀ sí boyfriend girlfriend náà. ṣe tó bá ti wá rí nǹkan bá ti rí pé bó ti ní ṣe pẹ̀lú bí boyfriend ní girlfriend ní bí ó ní ṣe pẹ̀lú olóbìnrin. kọ́dọ̀ eléyìí tún fẹ́ bẹ́tà rẹ̀ àbẹ́mọ̀ boyfriend girlfriend gẹ́gẹ́ fẹ́ bẹ́tà rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá láwọn ṣe boyfriend girlfriend wọ́n máa ní intention pé àwọn fẹ́ fẹ́ra. wọ́n làwọn lè padà jẹ́ lọ́kọláya tó kọláya àbáwọn eléyìí nìkan ó ti wà ń bẹ̀ pé wọ́n á ní fẹ́ra wọn kákà gbádùn ara wọn lásán. bẹ́ẹ̀ bá lọ bí àṣẹ òde nǹkan lọ mọ́bìnrin àṣẹ òkè ó jẹ́ pé ìpá àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wọ́n pọ̀ níbi kọ̀ọ̀kan wọ́n ń pọ̀ ń bẹ́ ọlọ́run sára wà níbi tí wọ́n ń jọ́ ìbẹ́ àwọn ìfẹ́ zina yẹn ìfẹ́ ìṣàgbèrè wọn òun náà ló fà á. ó tún wà nù kátà fi ń pèpè sójú ọ̀nà títí wọn pé káwọn yẹn máa wá jọyìn ọba ti jọyìn. lórí owó tí a ṣe so tó ń bẹ ẹ̀rọ nípa àgbàlagbà mi náà wà àgbàlagbà fún àwọn náà ẹ bá rí ẹ̀mí báyìí pẹ̀lú àwọn ìmọ̀ wọn àwọn kéékèèké tó ti bá ṣe pín ní o tó bá lọ sí láti ìlú kan báyìí tó bá lóun travel tó wá wá láwọn lọ gbà lálejò ni àwọn ìṣẹ̀kẹ́ nìkan yóò wẹ́ nìkan tó ṣe mú tí a pẹ̀lú rẹ̀ ní ibi tó bá lọ. so àwa tá a jóbi ẹ jẹ́ ká ṣọ́ra o àwa tá a jóbi yọ̀rọ̀ pé ibi àrọwà tá a fẹ́ ká pa lálẹ́ nu àwa tá a jóbi ká ṣọ́ra torí pé èèyàn ò mọ nǹkan tẹ́lòmíì gbé lọ́wọ́ kọ́ ẹlòmíì lè òun náà lè mọ sọ pé bóyá súnà lòun ṣe eléyìí ṣe súnà o mútà ẹ̀ ṣe súnà o so ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ bá sì fẹ́ ṣe wọn ní sọ fẹ́ni kankan àfi kí àwa tá a jóbi ká wà vigilant àwọn obìnrin náà ká sì wádìí dáadáa ká mọ irú nǹkan tí a fẹ́ ṣe kó tó di pé a ṣe. tó sọ di yẹpẹrẹ ẹ̀sìn tó sọ di yẹpẹrẹ tó tẹ́ pé mọ́ jọyìn rẹ̀ so mọ́kùbá rẹ̀ kó mọ bẹ̀rẹ̀ tó nípa àpọ́nlé tó jóni tó níyì lérí wọn. wọ́n sì ti ń bẹ even nínú ìlú ayé ní àpò náà kó ṣàánú wa o wọn kó ṣàánú wa kó là wá pò bí àbúrò àwọn ṣe à náà ní báyìí a bọ̀ sí second segment ibi táwọn tí mo ń sọ̀rọ̀ nípa ewé halal sex and intimacy afáwa Abdulsalam Aládòdó wọ́n ti bẹ̀rẹ̀ àlàyé lórí àwọn chapters tí a sì fẹ́ máa mú àwọn chapters tí a fẹ́ máa mú nìsín wọ́n ní nǹkan tó pọ̀ láti ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn kí ni àwọn ọ̀rọ̀ jurisprudence àwọn fiqh tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbálòpọ̀ àtàwọn nǹkan tó dìrọ̀ mọ́ gbogbo àwọn kinní yẹn ò ní àwọn nǹkan tí a nílò láti máa sọ̀rọ̀ lórí nísìn Ọlọ́run kò ṣe ní ìrọ̀rùn fún wa. Bismillah wassalatu wassalamu ala rasulillah wa ala ahlihi wa sahbihi wa man walahu wa ba'd. Adá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala, alhamdulillah. Àtọrọ ìkẹ́ àti gẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará ilé Ànábì àtàwọn sàhábà Ànábì àti gbogbo àwọn tá ń gbìyànjú lójú Ànábì sallallahu alaihi wasallam náà tí dọjọ́ gbé al-qiyamah. Akẹ́wọ̀n fáwọn ọ̀rọ̀ ní bá wá sọ̀rọ̀ látàwọ̀ bí Allah subhanahu wa ta'ala kó bá ṣe àlékún dáadáa fún wọn. Ní ìtẹ̀síwájú pẹ̀lú tí à ń bá lọ tá ń ṣàlàyé fún wa nínú ìwé halal sex and intimacy lọ́sẹ̀ tó kọjá à ń ṣàlàyé fún wa wípé yàtọ̀ sí ọ̀rọ̀ ìbálòpọ̀ inú ilé wa gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ó gbọ́dọ̀ jẹ́ ilé táti máa jọ́sìn fún Ọlọ́run ọba àlékè ọlá. Bí ọkọ bó ṣe ń ṣègbìyànjú nípa ìkọ́yàwó rẹ̀ lẹ́sìn àti ìmójútó bí ìyàwó rẹ̀ ó ṣe ṣẹ̀sìn Ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni kí ìyàwó náà kóhun náà máa gbìyànjú nípa pé báwo lọkọ tí ó fẹ́ òun sílé yìí báwo lòun ó ṣe máa rí tó máa rí páyà Ọlọ́run ọba lára rẹ̀ tí ó máa ràn lọ́wọ́ tí ó máa rán òun létí nípa Ọlọ́run ọba lẹ́sìn ní bàbá yẹn rí fídíò kan online lẹ́nu bí ìjẹta wọ́n ṣe jànáza ìyá kan tó kú obìnrin kan tó kú ọkọ rẹ̀ wá ń sọ níbi tẹ́ tí wọ́n wà àwọn náà pé wàlọ́ọ̀yì obìnrin yìí èyí òun ọkọ ẹni tó kú ni wọ́n sọ pé obìnrin yìí òun ní máa ń jí mi kí tahajjud kódà nígbà míì tóun ò bá fẹ́ kírun obìnrin yìí ni ó jí òun kírun
ó wá ń sọ àwọn nǹkan dáadáa tí ìyàwó rẹ̀ máa ń ṣe nígbà tó fi wà láyé láwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sìn. So eléyìí ni tí máa ń múnú yàn dùn nípa obìnrin tí yàn bá padà fẹ́ in the long run. Lẹ́yìn pé làwọn barista máa sọ fún wa pé yàtọ̀ sí gbogbo tá a máa ń ranjú mọ́ pé òun obìnrin tó níwájú òun obìnrin tó lẹ́yìn, yàtọ̀ sí gbogbo eléyìí ni láwọn ọjọ́ tẹ bá jà tí ò ní gbé àwọn nǹkan òun súnmọ́ nǹkan wo ló máa rí lára ìyàwó rẹ̀ tí ó máa múnú rẹ̀ dùn wípé alhamdulillah mo fẹ́ obìnrin rere sílé. So ẹ̀sìn ní nǹkan pàtàkì àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ wò. Ẹ̀sìn ní nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ wò. So ní ó fi jẹ́ wípé nígbà tí àwọn àlámọ̀rí mi náà bá ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tó bá jẹ́ kó yẹ bí nǹkan tó fẹ́ gbé ọwọ́ rẹ̀ yìí tẹ́sìn sọ lélẹ́yìí o yóò lè juwọ́ lẹ́ẹ̀kan náà. láwọn tí wọ́n bá kẹ́sìn kún náà. lẹ́yìn tó bá kẹ́sìn kún. pé marriage tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí náà ẹ̀sìn ni afẹ́jẹ́ torí pé nǹkan ẹ̀sìn náà ni ìtọ́lọ́n fi ní ká máa súnmọ́ra wa gbogbo ilé náà ẹ rí i pé ààrẹ ẹ̀sìn náà ni gbogbo ẹ̀ a bá súnmọ́ra ẹ pé ládàá náà lágbà ń bẹ. So n ta fẹ́ derive ń bẹ̀ gangan ò ní pé bó ni ẹ̀sìn yẹn bó ni ó sì líìdì wa dọ́dọ̀ ọlọ́run ọba níjọ̀gbìn alkiyama tá a fi dẹni àlìjẹ́nnà kọkùnrin ran ìyàwó rẹ̀ lọ́wọ́ láti dá àlìjẹ́nnà kóbìnrin náà ran ọkọ rẹ̀ lọ́wọ́ láti dá àlìjẹ́nnà. Obìnrin míì yóò máa jí ọkọ rẹ̀ wàláhì àwọn obìnrin míì wà tó yẹ pé ọlọ́run ní kí ẹ̀sìn kó rọrùn fún wọn dáadáa ó sì wá rọrùn fún wọn tóun wọ́n máa gbìyànjú láti gáìdì ọkọ wọn náà lọ́nà tí ẹ̀sìn ọlọ́run ọba tí ó fi máa rọrùn fún wọn láti ṣe. So ọkùnrin mi ò wá ní mọ̀ tọ́ bá jí gan kò ní dáhùn yóò tún máa lágídí ni gbogbo nǹkan báyìí nǹkan tí ò dáa ni. So tá a bá fẹ́ fẹ́yàwó ẹ̀sìn ní ká wò tá a bá sì fẹ́ lọ́kọ ẹ̀sìn ní ká wò tó gbogbo nǹkan tí ó padà ṣẹ́kù náà ẹ̀sìn náà ni ó ṣẹ́kù níjọ́ gbòǹdì alkiyama kọ́lọ́n kó ṣàánú wa. Àmín. So gẹ́gẹ́ bá a ṣe wá ń sọ lọ inú ilé wa gbọ́dọ̀ wá jẹ́ inú ilé táti máa ṣèrántí ọlọ́run ọba àlékiọlá. Ànábì sallallahu alayhi wa sallam sọ fún wa nínú hadith kan wípé àpèjúwe ilé tí wọ́n ti máa ń ṣèrántí ọlọ́run ọba àti àpèjúwe ilé tí wọ́n ti ṣèrántí ọlọ́run ọba àpèjúwe méjèèjì dà gẹ́gẹ́ bí àpèjúwe alààyè àtòkú. Ìtumọ̀ rẹ̀ náà ni wípé ilé tí wọ́n ti ń ṣèrántí ọlọ́run ọba ní ilé òun nílé alààyè ilé òun nílé tó jọ wípé ìmọ́lẹ̀ ó máa wà ń bẹ̀ gbogbo ìgbà ìfọ̀kànbalẹ̀ ó máa wà ń bẹ̀ gbogbo ìgbà ìdùnnú àtayọ̀ ni ó máa ṣubú léra wọn ní gbogbo ìgbà fáwọn ará inú ilé náà. Àmọ́ inú ilé tó bá jọ wípé wọ́n sì rántí ọlọ́run ọba àlékiọlá níbẹ̀ ní àárọ̀ báyìí hip hop ni wọ́n kọ́kọ́ play fún àwọn ọmọ táwọn ọmọ máa gbọ́ bí a ṣe ń jùdí bẹ́ẹ̀ náà ni bàbá náà yóò máa ti ọwọ́ síwájú máa ti ọwọ́ sẹ́yìn yóò máa gbé ẹsẹ̀ yóò máa gbọ́wọ́ yóò máa gbápá yóò máa gbé gbogbo ẹ̀ tó bá tún di lálẹ́ tó bá tún fẹ́ lọ sùn náà fíìmù burúkú orin burúkú náà ni wọ́n tún gbọ́ lọ sùn. So ẹni gbọ́ kùránì nínú ilé gbọ́ kùránì nínú ilé mùsùlùmí náà sì pera wọn. Lọ́nà kò ní sí wàásí bọ́n bá ń ṣàdédé wo oríṣiríṣi channel tí wọ́n bá débi tí kùránì wà báyìí wọ́n sáré gbé kú ń bẹ̀ ni. Látàrí wípé ọkàn ti dípẹ́ta kúrò níbi ìrántí ọlọ́run ọba àlékiọlá tí wàhálà bá ṣẹlẹ̀ nírú ilé bẹ́ẹ̀ tọkọ àti ìyàwó bá gbọ́ra wọn yé nírú ilé bẹ́ẹ̀ àti wá pera wọn padà ó wà lé nígbà tó jọ pé kò sí ní tẹ́fẹ́ fi ṣèrántí fúnra wọn. Àmọ́ ilé tó bá jọ pé wọ́n ń ṣèrántí ọlọ́run ọba níbẹ̀ tọ́lọ́run wá ní kí gbẹ́mi sí omi ò tó wáyé láàrin àwọn méjèèjì ọ̀rọ̀ ọlọ́run ọba àwọn náà ni wọ́n fi pera wọn padà òun náà ni ó sì máa fi rán àwọn létí bí wọ́n ṣe kíni bí wọ́n ṣe bẹ̀rẹ̀. So lára àwọn nǹkan tá a wá fẹ́ mójútó nínú chapter tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bọ́ sí òun náà ni wípé lára tá a gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó òun náà ni wípé kò sí tó burú nínú pé tọkọ àti ìyàwó bá súnmọ́ra wọn lẹ́yìn ìgbà tá a bá súnmọ́ra wa tán ní tá a mọ̀ ọkọ àti ìyàwó máa ń ṣe lẹ́yìn ìgbà tá a bá súnmọ́ra wọn tán náà ni wípé wọ́n ṣe kíni wọ́n lọ ṣe gúúsùlù wọ́n lọ wọ̀wẹ̀ ọ̀ranyàn. Káwá ní pé gẹ́gẹ́ bí àpèjúwe alẹ́ òun wá lọ́kọ àti ìyàwó súnmọ́ra wọn wọ́n wá wò wípé àti ìfẹ́ wẹ̀wẹ̀ ọ̀ranyàn bá a ṣe súnmọ́ra wa yìí bóyá a fẹ́ sùn bẹ́ẹ̀ títí tí ó fi di lásùbà àbí lóru tájí kí tahajjud nínú súnnà ó lè jọ́sàn náà àti ìfẹ́ sùn báyìí àti ìfẹ́ wẹ̀ báyìí àmọ́ pàápàá jùlọ eléyìí wúlò pàápàá jùlọ láàrin òru nínú súnnà náà ni wípé tán bá fẹ́ ṣerú nǹkan bá ní kí wọ́n gbìyànjú láti sàlùwàlá kan tó bọ́ sórí bẹ́ẹ̀dì páwọn fẹ́ sùn. Wọ́n kàn sàlùwàlá ni ò kìí ṣe pé wọ́n wẹ̀ o wọn ò tí wẹ̀wẹ̀ ọ̀ranyàn wọ́n kàn sàlùwàlá náà lẹ́ni tó ṣàṣe ìmọ́ra kékeré kí ló dé tó ká wélé yìí
òun náà ni pé lára súnà Nabi sallallahu alaihi wasallam náà ni pé téèyàn bá fẹ́ sùn lálẹ́ kó sàlùwàlá kó tó sùn. hadith kan àti Nabi sallallahu alaihi wasallam ní sọ fún wa wípé ma min abdin yabitu tahiran illa ba'atha Allahu malakan min shi'arihi la yataqallabu sa'atan min al-layli illa qala Allahumma ighfir li 'abdik fa innahu bata tahiran. Imam Tabari gba hadith wa nínú àwọn ẹgbàá wọn. Nígbà Nabi sallallahu alaihi wasallam sọ pé kò sí ẹrú kan ní ẹrú sí Ọlọ́run ọba àlékiọlá bóyá ọkùnrin ni àbóbìnrin tí ó sùn lẹ́ni tó lálù àlá àfi kó jẹ́ pé Ọlọ́run ọba àlékiọlá ó gbé màláíkà kan dìde níbi irun orí rẹ̀ nígbà tó bá ti sùn tán. Kò ní máa yíká ọ̀tún kó máa yíká òsì lórí ibùsùn rẹ̀ tó wà nì àfi kó jẹ́ pé màláíkà wọn máa tọrọ àdúrà fún lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó máa sọ pé ìrẹ́ Ọlọ́run ọba mọ́ ṣàforíjì ẹrú rẹ̀ tí ń yí lọ tí ń yí bọ̀ yìí fàyínà ó bá ta pọ̀ ìwà tó kó sùn lẹ́ni tó lálù àlá ni. So eléyìí yìí ara ẹ̀kọ́ kan tọkọ àtìyàwó lè kọ́ láàrin ara wọn ni ó jẹ́ ká fi mọ̀ wípé èèyàn máa ń sàlù àlá síwájú kéèyàn tó sùn ni. ẹlòmíì náà ń bẹnu ọkọ àtìyàwó fóònù náà ni wọ́n tẹ̀ tí ó fi sùn lọ kódà kò ní gbà tí fóònù jábọ́ lọ́wọ́ rẹ̀. àmọ́ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó nínú ẹ̀kọ́ ó sọ fún ìyàwó ẹ̀ pé bá a ṣe ti fẹ́ sùn ọyá sàfikáwò rẹ̀ ọyá jẹ́ kémi náà sàfikáwò rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní ẹ̀ bá fẹ́ sùn kó ka ayatul kursi kó tẹ́ ọ̀rẹ́ méjèèjì kó ka mọ̀ àwìdàtẹ́ bẹ́ẹ̀ bá ti rántí nǹkan kan bẹ́ẹ̀ kéèyàn má gbàgbé àwọn eléyìí kó sì fẹ́ tọ́ sọ́wọ́ rẹ̀ kó fi ra gbogbo ibi tó bá bà lára rẹ̀ gbọ́dọ̀ kan tí àwọn olè máa fi bára wọn ṣeré tí wọ́n náà fọwọ́ ra ìyàwó rẹ̀ lára ọkọ rẹ̀ náà fọwọ́ ra àwọn náà lára lára tí ó máa bí ìfẹ́ náà ni pé kò sí tọkọ mi bá wà ní báyìí àjọ mọ sáàtà ò ní síwájú ká tó sùn. Jazakumullahu khair. Àmín. àwa tá a wá fẹ́ pè sí orí ètò lálẹ́ yìí ẹ jẹ́ ká pè sí nọ́mbà 09072386975 09072386975 òun náà nọ́mbà tí ẹ mọ̀ pò wá sí àwa tá a wà ń lé láti ń gbọ́ gbogbo nǹkan tí à ń sọ látàárọ̀. Topic alákọ̀ọ́kọ́ tá a kọ́ discuss pẹ̀lú hadisi tí àwọn sàbí ànábì tí wọ́n gbà wá òun náà ni ọ̀rọ̀ mútà àti bí kò ṣe jẹ́ nǹkan tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe temporary marriage a kì í fẹ́ obìnrin temporarily léwu lákọ̀ọ́kọ́ wàhálẹ́kùn sàlámù làkàtù wàhálẹ́kùn sàlámù làkàtù à ń gbọ́ yín. Náà ẹ ṣeun ma. Àmín ma. Àmín ma. Àmín ma. Ẹ̀dá kan tẹ́yìn àtẹ̀jẹ́ ìgbàdá ìjọba tẹ́yìn àsálámà sí ní ìsálámà sí pé sàlámà lẹ́kọ̀ọ́ sàlámà lẹ́ẹ̀kẹ́ tó ní má sàlámà sí ẹ̀kẹ́ tó ní má sàlámà sí ẹ̀kẹta tó ní má sàlámà sí ẹ̀dá kan tẹ́yìn nǹkan tẹ́yìn lè fi láàrin nítorí àtàbí kan. Sallallahu alaihi wasallam. Ọlọ́run bá ṣe àlékún dáadáa fún àwọn mọ̀mọ́ ẹni téèyàn àjọ wà tí yàn sálámà sí lákọ̀ọ́kọ́ tó kí wọ́n sálámà sóhun mọ́ èèyàn wá sí lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ ó sì tún wá ń pààrà rẹ̀ náà pé kí wọ́n sálámà sóhun mọ́ ìgbésẹ̀ àkọ́kọ́ tí ìkọ́kọ́ gbé náà ni pé kéèyàn bírú ẹni bẹ́ẹ̀ pé kí ni tó ṣẹlẹ̀ tó fi ní mọ́ sálámà sí ọmọ. bóyá jà ń bẹ ní kéèyàn jẹ yanjú ara rẹ̀ láàrin ara yàn tó gbé lára tánàbí sallallahu alaihi wasallam tó sọ wípé ó jẹ́ ìwọ̀ láàrin mùsùlùmí síra wa tá bá pàdé ara wa òun náà ní ká sálámà síra wa gbólóhùn sálámà yìí náà láfi kíra wa pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba. Wàlékún sàlámù lọ́kàtì. Wàlékún sàlámù lọ́kàtì. Náà. Wàlékún sàlámù lọ́kàtì. Ẹ ṣeun sà. Náà. Àwọn àfáà láti ṣẹ̀rí àkọ́tù. Ẹ ṣeun. Àmín àmín àmín. Iṣu ti tí ọkọ àti ìyàwó tí wọ́n lájọ sí kan. Ẹ̀fọ́ àjíṣe àsìkò ọ̀rọ̀ gẹ́gẹ́ wọ́n jí sí. Wọ́n bá wá jẹ́ ìpínlẹ̀ ọ̀rọ̀ mi. Wọ́n fẹ́ kí ọ̀pọ̀ tí wọ́n lè dé báyà máa wọ̀ ẹ̀yà bá wa. Jazakumullahu khairan Ọlọ́run bá ṣàlékún dára fún wọn. Sheikh Adam láti ṣẹ̀rí àkọ́tù àwọn àfáà ní ṣẹ̀rí àkọ́tù. Jazakumullahu khairan. Àmọ́ wọ́n mọ ánsà àmọ́ wọ́n fẹ́ ká benefit ń bẹ. Ọlọ́run bá ṣàlékún dára fún wọn. So ní dáhùn sí ìbéèrè tí mọ̀mọ́lẹ̀ tí wọ́n ti kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan clear abound.
kí màmá wa kan gbìyànjú Ìjà láti ń yanjú bẹ́lẹ̀. àlámọ̀rí pẹ̀lú ẹni yẹn ẹ̀hìn torí pé nínú súnà náà ni pé ká máa sálámà síra wa ká sì máa dáhùn sálámà ara wa ẹ̀hìn tí ó máa bífẹ́ náà nù ní so kọ́lọ́hún kó jẹ́ kí n ti ń bẹ́ńlẹ̀ kọ́lọ́hún kó jẹ́ kó tán so nípa ìbéèrè táwọn àfáà wa béèrè kọ́lọ́hún kó ṣàánú kó ṣàlékún dáadáa òun náà ni wípé ẹni tí ó fẹ́ tó súnmọ́ ìyàwó rẹ̀ tó fẹ́ wẹ jánábà tí ò rómi tí ó lè ṣe tàyámù àbí kò lè ṣe tàyámù tó bá ṣe gbogbo ìgbìyànjú agbára rẹ̀ tí ò rómi rárá bóyá kò sómi inú ilé tiwọn àmọ́ wọ́n ní kápá láti lọ bọ́ sí ọ̀dà wọn tán jẹ́ níbọ̀ wọn bí adágún sáré omi kẹ̀kẹ́ ń bẹ̀ wọn àwọn náà tún wá ní kò sí so kí n tó wà nínú ẹ̀sìn wa náà ni pé ẹ̀sìn yìí ẹ̀sìn tó rọrùn púpọ̀ ni kìrìsìtẹ́nì kankan tí ó mú ẹ̀sìn ilé fúnra rẹ̀ àfi kó jẹ́ pé ọlọ́run ọba àlékiọlá ẹ̀sìn ó padà borí rẹ̀ náà ni tó bá ti mú nǹkan lè so ìgbàláyè wà fún wọn láti lo tayammum as option nígbà tí wọn bá ti ṣe nígbà tí wọn bá ti rí padà débẹ̀ náà nínú ìwé padà débẹ̀ náà nínú láti àlàyé ìwé nípa ọ̀rọ̀ jánábà aspect yẹn náà là ń wọ̀ bọ̀ wá díẹ̀díẹ̀ nísìn kọ́lọ́n kó ṣe ní ìrọ̀rùn fún wa. So gẹ́gẹ́ bí a ṣe wá ń sọ lọ ọkọ àti ìyàwó lẹ́yìn ìgbà tí wọ́n bá ti wá jọ sùn tí wọ́n ti jọ jí so lẹ́yìn ìgbà náà wọ́n wá lọ wẹ̀ wọ́n lọ wẹ̀ jánábà bó ṣe kán wẹ̀ jánábà kálukú ó sì lọ kírun kálásìkò wọn ni wọ́n lọ kírun ká nípa àsìkò tó jẹ́ àsìkò tahajjud náà ni wọ́n ó gbìyànjú láti yan náfìlà tahajjud síwájú kí àsìkò ìrun àsùbá kó tó wọlé bá wọn. Bákan náà nínú tí ọkọ àti ìyàwó gbọ́dọ̀ jọ máa ṣe papọ̀ òun náà ni wípé kí wọ́n jọ máa ṣe ìrántí Ọlọ́run ọba àlékiọlá ìrántí Ọlọ́run ọba àlékiọlá ó lè wá lójú pọnà pé èèyàn ń ka Quran ọkọ mọ ka Quran ìyàwó náà mọ ka tiẹ̀ àbí kọ́kọ́ tiẹ̀ jòkókó sọ pé ó yá Àṣàkẹ́ lọ gbé Quran rẹ wá ó yá mọ kà sí mi létí kí n mọ gbọ́ báyìí. èèyàn mélòó ni mo rántí Quran ní wíta. no à ń sọ náà ni nípa ara àwọn nǹkan tí wọ́n ṣe nínú ilé bẹ́ẹ̀ ni. náà wàhálẹ́kùn sálàmù lọ́kàt. náà àmì mọ̀. náà náà. Ọlọ́run bá ṣàlékún dáadáa fún ọmọ ẹni tí a sì tún gbà mọ́ wa níyànjú náà ni wípé ẹ̀yin ẹ má yọ sálámà kúrò nínú àlámọ̀rí ìgbésí ayé yẹn ẹ má kọ̀ntínú láti máa sálámà sí wọn kẹ́ máa ṣe dáadáa sí wọn bóyá látàrí ṣíṣe dáadáa sí wọn ni Ọlọ́run padà yí ọkàn owó ẹni bẹ́ẹ̀ padà so ẹ̀yin tẹ́yin sálámà bẹ́ẹ̀ ṣe ń sálámà yìí ń gba ládá ẹni tó kọ̀ tó lóun ò ní dáhùn sálámà àbí tó ní kí ẹ má sálámà sóhun òun ló máa ń tó dì sọ́kàn Ànábì sallallahu alaihi wasallam gan sọ pé mùsùlùmí ò gbọdọ̀ yan mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lódì kọjá ọjọ́ mẹ́ta so ẹni tó bá gbọ́ yé báhùn so kò ní ṣe irú nǹkan tí ẹni bẹ́ẹ̀ ṣe kọ́dà àkọ́kàn rẹ̀ má ti tú sí yàn tanyanyan yóò sì máa dáhùn sálámà òun náà látàrí pé tọkùn fẹ́ jókòó kọjá ọjọ́ mẹ́ta Ànábì wa ní ẹni tó wá dáa jù nínú àwọn méjèèjì nínú àwọn èèyàn méjì tán yẹn dì òun náà lẹ́ni àkọ́kọ́ tó bá kọ́kọ́ sálámà sí ìkejì so nínú situation tó wà ńlẹ̀ báyìí ẹ̀yin lẹ dáa jù nínú àlámọ̀rí ẹ̀yin náà láwa gbà ní ọ̀dà àwọn ọkọ àti ìyàwó mi náà máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ara wọn bẹ́ẹ̀ni wọ́n sálámà sí àwọn ní dára wọn lóhùn. ó lè sálámà kó sọ pé good morning tó gbé kò fẹ́ dáhùn kò fẹ́ sọ pé wàlẹ́kùn sálámù ọkọ lè sọ pé àsàlámù àlẹ́kùn ìyàwó sọ pé good morning àbí kí ìyàwó sọ pé àsàlámù àlẹ́kùn kọ́kọ́ sọ pé good morning so irú àwọn nǹkan báyìí ká gbìyànjú ká jìnà sí téèyàn bá ń sálámà èèyàn ń tọrọ àlùbáríkà fún yẹn ni kéèyàn sì ṣe kí ni kéèyàn sì dá a lóhùn sálámà látàrí pé yẹn náà ṣàdúrà padà fún ẹ níbẹ̀ Allahu ta'ala a'lam. So gẹ́gẹ́ bá ṣe wá ń sọ lọ ọkọ ó máa ṣe ìrántí Ọlọ́run ọba nínú ilé ìyàwó náà máa ṣe ìrántí Ọlọ́run ọba bọ́kọ ṣe ń ka Kùránì títẹ ìyàwó náà máa ka Kùránì títẹ níbàámu wípé wọ́n ń ṣe kíni wọ́n sọ inú ilé òun náà di inú ilé tí wọ́n ti ń ṣe ìrántí fún Ọlọ́run ọba àlekèọlá wọ́n sì pọ́n Kùránì lé lára àwọn àlámọ̀rí tó jẹyọ nínú ọ̀rọ̀ yìí náà òun náà ni wípé ṣé ẹni tí ó bá ní jánábà lára tó lè ka Kùránì àbí ò lè ka Kùránì tí ó lè gbé Kùránì dání àbí ò lè gbé Kùránì dání ọ̀rọ̀ pọ̀ táwọn àfáà sọ lórí rẹ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀mọ̀ lọ àwọn àfáà fi máa hanra wọn lọ́nà tó pọ̀ wọ́n sọ lọ síwájú wọ́n sọ lọ sẹ́yìn àwọn barista wa náà kó àwọn ẹ̀rí tó pọ̀ wá nínú ìwé wọn fáwọn tá a bá ní tá a bá kà péjì tó wà ń bẹ̀ ó tó bá péjì 3 tàbí 4
àmọ́ ní ṣókí ká ṣe ní ṣókí fúnra wa a mọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ ní ọ̀sẹ̀ a sì tún sọ̀rọ̀ lórí rẹ̀ Inshallah. lọ́sẹ̀ tí ń bọ̀ náà pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run Ọba òun náà lẹ́kùnrẹ́rẹ́ tó kọ́ Ọlọ́run Ọba àlekèlá kọ́ mọ́ṣà sí ní ọ̀run fún wa òun náà ní gbogbo ìgbà èèyàn máa wà nínú ìmọ̀ ìṣèrántí Ọlọ́run Ọba náà ni. pẹ̀lú ògbó Ọlọ́run Ọba bí náà ládùú sí lónìí kọ́lọ́run kó jẹ́ ká ju ọjọ́ mẹ́jọ lọ. Àmín. subhanakallahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. wo táì èmi ti dákẹ́ látẹ̀kan